Ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Báwo lójú ọjọ́? Ọ̀dẹ̀ ọ̀dà bí? Baálé ilé yìí mo kí yín, ìyálé ilé yìí mo kí yín, bọ̀dá akọ̀wé àǹtí ìdílé kẹ́ gbogbo yín mo kí. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́, àròjèrè láàrò, àní ràró dànù. Ẹ̀yin alájà yín bàbá lájé, ayé ò ní bá wa náà o. Ọ̀nà méjì ní káyọ́ bá ní nájà. Ẹlòmíì ayé ti bá nájà lójú oorun, wọ́n ti bá ná ọjà fẹ́lòmíì, wọ́n ti nájà ẹlòmíì lóru mọ́jú. Jọ́kàndé sọ́ọ̀bù láàárọ̀ ọjọ́ kejì àṣẹ báyìí. Àwọn ẹgbẹ́ rẹ̀ náwó, òun wá nájú. Gbogbo ẹ̀yin tí wọ́n wò mí kò ní yálé yín, mú nǹkan bí ò ní ṣe kòńgẹ́ yín. Ẹ jẹun fún yín ní àdùmádẹ́ẹ̀kẹ́ àwọn bàbá wa. Wọ́n á pè é ní gbáraró. Àṣejẹ ni, kì í jẹ́ kọ́wọ́ ẹni ó dá. Ọwọ́ èèyàn ò lè dá, ọwọ́ èèyàn kì í dá. Iṣẹ́ tó dáa ni. Ẹ lọ tọ́jú ewé kọ́lé ọ̀rọ̀gbà. Ẹ tọ́jú irú woro, ewé pápásán. Ẹ ti tọ́jú ẹ̀. Òdòdó orí ìmí èṣù. Orúkọ táwọn èèyàn ń pè mí èṣù yìí pọ̀ o. Ohun kan ní jẹ́ mí èṣù. Ohun nìkan ní jẹ́wé pàṣà. Apàṣà torí pé má ba nǹkan jẹ́. Ohun kan náà ni wọ́n ń pè ní ewé rẹ́rìn-ín. Ohun kan náà ni wọ́n ń pè ní àtìríhewú. Àtìríhewú. Ewé yìí kan náà ni. Ewé àgbà ewé ni o. Akọ ewé ni. Tí máa sọ̀rọ̀ kákáká láwùjọ ẹgbẹ́. Òdòdó orí rẹ̀ bágbára bá ṣe gbà yín mọ́ ní kẹ́ já. Ewé òwú akẹsẹ̀. Ṣé rí ewé òwú akẹsẹ̀ yìí? Omi odò tí ì bá gbẹ, òun là á fi gbó. Kódà àwọn ẹlòmíràn máa fi omi àgbọn gbó, àfomi àgbọn gbó. Àwọn ẹlòmíràn máa fi márayá gbó. Ṣùgbọ́n tá a bá fomi àgbọn gbó ọ̀dà, a bá ti fi gbé, ẹ mọ̀ pé ewé òwú oríṣi méjì ni. Ìkan funfun, ìkan pupa. Takẹsẹ̀ yẹn, takẹsẹ̀ ní ìṣe láwùjọ òwú, èyí tó pupa yẹn, òun la nídìí. Ẹ fi gbó ewé yẹn, yọ oró rẹ̀, ẹ sẹ́. Ẹ gbé omi yẹn sẹ́gbẹ̀ kan. Orí ẹranko tí ń jẹ́ ìnàkí, wọ́n bá díẹ̀ tí òjò káwọ́ báyìí lọ. Ìpérí òkú èèyàn o, orí ìnàkí mo wí o. Ẹ lọ orí ìnàkí yẹn kórí lọ́múlọ́mú. Ẹ dà á sínú omi ewé òwú akẹsẹ̀ yẹn. Ṣé rí ewé pápásán kọ́lé ọ̀rọ̀gbà ní kankan ní? Ẹ gún gbogbo ẹ̀. Ẹ ti gún gbogbo ẹ̀. Ìyèré kànáfùrù, ata ìjọsìn, ẹ lọ̀ ọ́ gúdúgúdú. Ọyẹ ẹ gbé epo kaná. Ìwọ tí ẹ bá jẹ epo, o lè lo òrí. Ìwọ tí ẹ bá jẹ epo, o lè lo òrí. Ẹ bá gbá epo yẹn tó gbá, tàbí tó bá jẹ́ òrí lọ bá lò, ẹ gbá kó gbá. Kí ni wọ́n ń pè ní gbígbá? Ẹ fi sórí iná. Iná ó ti ṣe dáadáa tí ó ti là kóróróróró. Ẹ wá da àwọn ewé tí ẹ ti lọ yẹn, ẹ dà á sí. Ẹ ti gún papọ̀ mọ́ irú o, ẹ dà á sí.
Ṣé rí wọ́n ń pe kinní kan ní sáàkì onígbàwẹ́ ń fàwòrán rẹ̀ hàn yín. Ẹ rà á, ẹ fọ̀ dáadáa, ẹ fọ̀. Ẹ wo bí mo ṣe fọ eléyìí tọ́mọ dáadáa. Ẹ dà á sí. Tẹ bá wá dà á sí tán, ṣé rí ewé òwú akẹ́sẹ̀ yìí, òun lẹ dà sí kẹ́yìn. Ẹ gbọ́. Ẹ wá fi iyọ̀ sí, gbogbo òfin magí sí. Yípọ̀. Tí èèyàn bá wà nínú ìdè ayé, tó bá jẹ́ dáadáa láàrin oṣù mẹ́ta, ó dúpẹ́ fún Ọlọ́run. Ó ṣe kí ni? Ó dúpẹ́ fún Ọlọ́run. Àṣírí rẹ̀ ó máa bò. Kódà yàtọ̀ sí pé ti tàṣírí tí ń bò. Gbogbo àwọn nǹkan tó ti ṣe láṣepatì, ó máa rọ́nà àbáyọ orí ìrìn àjò rẹ̀. Í jẹ́ kí ọ̀nà àbáyọ máa bá ìrìn àjò ẹni. Àpẹẹrẹ nísì pé ọ̀gá òṣìṣẹ́ ni ọ́, bí ká sọ pé contractor. Iṣẹ́ tó máa gbà ní mílíọ̀nù 5. Ilẹ̀ wa dá. Wọ́n láwọn ò lè san o. Kódà gan tẹ bá pẹ́ jù gan àwọn pẹ̀lú míì ni. Tí wọ́n wá ń fi 1.5 mílíọ̀nù lọ ẹ́. Ayé ànámọ́náyé. Níwọ̀nba àgbà tó bá ti lo iṣẹ́ yìí, mo fọlọ́run ọba tó lẹ̀mí mi búra. Ọ gbọ́. Tó bá ti ń sọ̀rọ̀ pé fún wa níye báyìí, tí wọ́n bá dí gan wọ́n bá tánṣó ni wọ́n ó dì ń bẹ̀. Ara ó dé ọ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ni. Èmi ò fẹ́ aburú fáwọn, èmi ò polówó ògùn owó fún yín. Ohun tí ọjà ayé yín ó ní ìtumọ̀ lèmi ń fún yín. Ọmọ kan ò ní kú, ìyá kan ò ní kú, kò sí pé ọ máa fẹ́ ewúrẹ́ káàkiri, àbọ̀ ọ máa lọ wá wàhálà kan káàkiri. Gbogbo nǹkan táyé rí ọ máa lọ níbi mo sì fi ilẹ̀ yìí, ó sì ṣẹ̀dá tí kì í lò ó. Ẹ̀gbà sára. Ẹlòmíì lè bèèrè pé látọmọ ọdún mélòó, tó bá ti ń kọjá ọdún 15, ẹ máa lò ó. Ẹ̀yin òbí, ẹ máa ṣe é fáwọn ọmọ yín. Ẹ máa ṣe é fún wọn. Àwọn ọmọ yẹn wọn ò ní mọ̀ nira. Ayé ò ní tilẹ̀kùn rírí ṣe wọn. Ìrìn àjò wọn máa lọ ní gbẹdẹmukẹ. Ẹ dán wò. Ní ìpolówó fún yín, ṣùgbọ́n ẹ dán wò, mo yọ̀ǹda pápátá ni. Nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀. Wọ́n tó fẹ́ pe nọ́mbà mi jẹ́ lórí nǹkan 4 o. Ó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀. Ó fẹ́ ra àwọn nǹkan bóyá àwọn product wa kan bóyá bí ọṣẹ, tùràrí, nǹkan kan. Ó fẹ́ rà torí ẹ pè mí. Ó fẹ́ bẹ̀ mí ní sí àpilẹ̀ṣe. Bóyá látàrí gbogbo fídíò tá a ti fi lẹ̀, ó fẹ́ bẹ̀ mí ní ṣe. A bẹ̀ ṣe o. Ó di mélòó? Ó di 3. Ẹlẹ́lẹ̀kẹrin pé mo fẹ́ wọnú private group. Àwọn nǹkan tó torí ẹ pè mí sí nìyẹn. Àwọn tó lè torí ẹ pè mí, bóyá o pè mí o kí mi, àbò tí ẹ béèrè address ń gbé kọ́ rẹ̀ ń dọ̀ lóhùn. Wọ́n bá ti ń pé iṣẹ́ kan bẹ, ó ní ẹsẹ̀ òyìnbó tó ṣe Tecno, ó ní ojú Infinix, ó ní kíní kankan, ìyẹn rọra kọ́ ti ẹ̀ jẹ́jẹ́ ni. Tó wà ká jẹ́jẹ́ lọ. Ọgbọ́n. Wọ́n ní ìlú tí ò sófin, ẹ̀sìn ò sí ń bẹ. Mo ti sọ fún yín o, ẹ mọ̀ ọ́ gbọ́ o. Àwọn ohun tá a wá fi ilẹ̀ yọ fẹ́ ṣe kọjẹ́, ìwọ náà ṣe sàrá fẹ́yàn 10 àbògún èèyàn bẹ́ẹ̀. Ṣé kọ́ ha fáwọn èèyàn, wọ́n dúpẹ́. Ọgbọ́n. Ohun tẹ́jọ́ mi pọ̀ báyìí ni pé torí pé kì í ṣe àwọn oògùn gọ́gù. Àwọn oògùn táwọn bàbá wa tí wọ́n fi gba àwọn èèyàn kalẹ̀ tí wọ́n ti dúpẹ́ ni. Àwọn ohun tá a bá fún yín. Ṣé ń gbọ́ báyìí? Ó sì jẹnu. Ẹyẹ ọmọ nọ́mbà yìí ọ̀dọ̀ +23480 3298 3298 +23480
3298 nọ́mbà tí mo fi lẹ̀ hotline mi ni. Bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀. Nọ́mbà kejì +23481 33155 +23481 33155 sórí nọ́mbà méjèèjì tó bá pè tí ò lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ lórí pọ́ìntì mẹ́rin tí mo kà kalẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Benin, ọ̀sẹ̀ àtúndè ní ìyọ́nú ní àpòrú ọ̀fà ní ó wà lórílẹ̀‐èdè Benin. 20,000 CFA ní tí í ṣe fẹ́ mi. Bí ẹ̀yin ọjà Adégà kan bí Túndé Motors bí Túndé tí ń ta mọ́tò bẹ̀ lọ́dọ̀ mi orílẹ̀‐èdè Kútọ́nù. Sórí àwọn ọṣẹ tí mo wí yìí tó bá lò kò nídìí kí n máa sọ tó bá sá torí ara rẹ̀ rà torí àwọn ọmọ rẹ̀ rà ìní sọ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tá à ń wí yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti rà wọ́n ń dúpẹ́ o. N polówó fún ọ tó bá sì tún ní mo polówó fún ọ ọ̀dà mo polówó èmi fẹ́ kó ra torí yóò wúlò fún ọ. Bẹ́ẹ̀ ni onídìí ẹ o gbogbo alábíàmọ́ ì máa dáko lẹ́dọ̀mọ́ ni kọ́mọ mọ́ bá ara rẹ̀ sọnù. Ẹ tọ́jú àwọn ọmọ yín. Ẹ̀yin tẹ́ wà ní Benin ló wà fún o tàbí ẹni tó wà ní Niger, Burkina, Cameroon, Mauritania àbáwọn tí wọ́n wà ní Liberia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mali, Gabon bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà lórílẹ̀‐èdè Benin. Yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lọ. Ọyẹ mú nọ́mbà Benin mú ọ̀dọ̀ +22954651928 +22954651928 gbà kásì +22954651929 +22954651929. Yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lọ. Olóore wa ò ní tàsí wa òjò kí rọ̀ kọ́ tàsí rẹ̀. Olóore gbogbo ẹnì kọ̀ọ̀kan wa yóò wá wárí ni ó sì fi rẹ̀ wá lọ́wọ́ ire o ire kàbìtì.